ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni àbọ̀ owó ni wọ́n bá bọ̀ lórí ọ̀rọ̀ DNA eléyìí tí àwọn bàbá Mohbad ibi tí ọ̀rọ̀ wọn tí ó dé dúró àbọ̀ tí wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ náà ìyẹn náà apá kan òun náà tún dá dúró lọ́tọ̀ ẹni pé ọ̀nà tá à ń lọ ó ti pín sọ́nà méjì bẹ́ẹ̀ yẹn méjèèjì náà ládẹ̀ fún ní àbọ̀ rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. ká kọ́kọ́ atúnkí gbogbo alẹ́ kan sí wípé a kú dédé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí. Alhaji Quadri Hamzat. ẹ fọ̀rọ̀ tèmi sílẹ̀ kẹjá lọ lórí ètò. ẹ ti ṣe sọ̀rọ̀ mi sí. èmi ò ṣe síbà kankan o àwẹ̀ ń bọ̀. ọ̀rọ̀ yín kọ́ra yẹn ti ẹ̀rọ tí ọ̀rọ̀ yín lọ́rọ̀ yín wà bẹ́ẹ̀ díje bàbí ṣe lọ́rọ̀ kan. ọ̀rọ̀ lọ́rọ̀ tó máa ní ọ̀la kí a lọ mú ni yá ìgbì ọ̀rọ̀ máa gbẹ̀yìn yọ. èmi ò gbé tẹ̀ ń sọ. wà ní kí o wá ro tẹnu rẹ̀. tẹ̀ ń sọ òye mi o. ó ti dà iye Èkìtì ń bọ̀ iye Èkìtì ni máa dẹ sí yín. ẹ kọ́ wọn lẹ́kìtì ni. ẹ máa kọ́ wọn lẹ́kìtì. ẹ kọ́ lẹ́kìtì ni. iye Èkìtì ṣe ń gbọ́. a kọ́ wọn lẹ́kìtì ni. irọ́ a kọ́ wọn kọ́ ẹ ti lẹ́yìn ni o èmi kọ́ lè máa kọ́ wọn lẹ́kìtì o. ok èmi ò kọ́ wọn ní. èmi yóò sì kọ́ ìyá Èkìtì ní Èkìtì sísọ. kò sí wàhálà bíbélì yín lẹ gbójú lé. mo gbọ́ kí lè báyìí wù yẹn gan. sẹ́rí ọ̀rọ̀ bàbá ni màá kọ́ mẹ́nu bà. ok yẹn ti ọ̀rọ̀ ti ilé ẹjọ́ yẹn. ká lè ṣe ní pápápá. ẹgbẹ́ tí a bá fẹ́ jẹ́ pa èèyàn máa ń jẹ́ pápápá ni. kí o wá ṣe bí ẹ pa àti. ti bí. Alhaji. ọkùnrin ilẹ̀ ké sí. intẹ bá bọ̀ láti ilé ẹjọ́ ìgbésẹ̀ tó dáa ní ilé ẹjọ́ gbé ká ní pé wọ́n ti gbé ìgbésẹ̀ yìí ti pẹ́ ni àbá ti rí ojútùú ọ̀rọ̀ ibi tí wọ́n gbé ẹjọ́ yìí gbà. ṣé pé ẹ fara mọ́ nǹkan tí ilé ẹjọ́ sọ yẹn lápá ọ̀dọ̀ tí. tọ́ba lọ́dọ̀ tèmi mi ò fara mọ́ but ó ti tẹ tí mo rí. no àdìpọ́ ọ̀nà tí ilé ẹjọ́ gbé ọ̀rọ̀ yẹn gbà pé lọ́dọ̀ tèmi. pé tí mo mìíràn pé lọ́dọ̀ tí etí wọ́n bá bọ̀ lé ẹjọ́ yẹn bí wọ́n ṣe ní ìwọ lọ wá ilé ìwòsàn mẹ́ta wá ìwọ náà lọ wá mẹ́ta wá àmọ́ ẹyọ kọ̀ọ̀kan nu mẹ́ta yín àwa náà dẹ̀ tó fẹ́ yọ kan mí ilé lọ́dọ̀ tí wa ìyẹn mò ń béèrè pé lápá ọ̀dọ̀ tí. mo rò bóyá ẹ sọ pé ṣé bẹ́jọ́ ṣe ń lọ. irọ́ nígbà tẹ́ ìṣàdájọ́. bẹ́ẹ̀ ni kò tẹ́ mi lọ́rùn àmọ́ ìgbésẹ̀ tó dáa ní ilé ẹjọ́ gbé ká sọ òótọ́ ọ̀rọ̀ tábà ní ká fojú inú wò dáadáa ṣe mọ̀ pé nígbà tí ilé ẹjọ́ even gan àwa náà ti predict Alhaji a ti predict láti ìgbà tí wọ́n ti sọ tí wọ́n ti dá ẹjọ́ yẹn nígbà yẹn lọ́hùn níbi ọwọ́ November kan ni àbí December kó tó di pé wọ́n lọ break ní December tó fi ní wọ́n sún ìgbẹ́jọ́ sí February 3rd ṣẹlẹ̀ mọ̀ awuyewuye tá a gbọ́ngbà yẹn ni pé wọ́n ní wọ́n ti fún bàbá ní permission àti lọ ṣe DNA wọ́n ní wọ́n ti gba permission wọ́n ti fún bàbá Mohbad ní permission láti lọ ṣe DNA but àwa náà ti sọ wípé kò sí lábẹ́ bó tilẹ̀ wù kórí story ló máa jáde ní February 3rd story yẹn náà ló wá jáde yìí àmọ́ ibi tí ilé ẹjọ́ gbé gbà yìí. ló wá yàtọ̀ sí story. ó yàtọ̀ sí story. ìyẹn tó bá yẹ pé wọ́n sì máa maintain nǹkan tán sọ. ṣé ìpínlẹ̀ èsì wọ́n ti bá wọn. ìdí tí mo fi sọ pé. wọn sọ pé tó àjọ ní sáà another 3 months. èyí tí mo fi sọ wípé ká ní pé a fẹ́ fọ́lù ẹ̀ bó ṣe yẹ ká fọ́lù ẹ̀ pé bó ṣe sọ wípé kọ́ lọ wá DNA result kọ́ lọ ṣe DNA fúnra wọn DNA result ló yẹ kó mú jáde fún wa lánàá àmọ́ mo wá láìkí ibi tí ilé ẹjọ́ gbé gbà ń sìn lọ́dọ̀ tèmi lójú tèmi fi rí. tẹ́yìn fi rí. tẹ́yìn fi rí because tọ́pọ̀ ká ní wọ́n mú DNA result wá lánàá ó possible kí ilé ẹjọ́ yẹn kó jẹ́ pé ìjà lọ́ máa fi túká nílé ẹjọ́ lánàá. pẹ̀ká wulẹ̀ ó lè jẹ́ gèje. bẹ́ẹ̀ ni torí wọn ò níjọ gbà fúnra wọn tàbá wò dáadáa nítorí kí ìkùnsínú máa wà kí wàhálà kọ̀ọ̀kan máa wà kí làásìgbò kọ̀ọ̀kan máa wà from any party. ok. ni mo yẹ sọ pé mo like bí ilé ẹjọ́ ṣe tún gbé ọ̀rọ̀ yẹn gbà ń sìn wípé bóyá delay taxes ni o bóyá normal taxes ni o ọwọ́ tá a wà yìí tó bá jẹ́ pé ká máa sọ̀rọ̀ lórí DNA lọ pé ká sì kọ́kọ́ suspend ọ̀rọ̀ kú tó pa Mohbad
pé bóyá ọ̀rọ̀ DNA mo like ibi tí ó tún tó gbà báyìí sí torí ọgọ́gọ́ ọ̀rọ̀ sì máa tó jáde kò ní sí wípé kò tẹ́mi lọ́rùn nínú eléyìí mọ́ torí àwa náà ti wò wípé lábẹ́ bó tilẹ̀ wù kórí wọ́n ti fún bàbá ní go ahead pé kó lọ ṣe DNA tí bàbá bá lọ ṣe DNA ní tiwọn táwọn yẹn náà lọ ṣe DNA ní tiwọn tó bá mú DNA wá wọ́n á tún dá ilé ẹjọ́ sí wàhálà ni because ilé ẹjọ́ gan máa wà confused pé ṣé bí wọ́n ló lọ ṣe lè wá ṣé bí wọ́n ló lọ ṣe lè wá ó ṣe wá ní kò tún tẹ́ ẹ lọ́rùn but nísìnyí ilé ẹjọ́ ti ní àwọn làwọn máa handle lẹ̀ ilé ẹjọ́ ti ní àwọn làwọn máa handle lẹ̀ lórí wípé kò ń ṣe pé kálukú kan lọ ṣe nǹkan tó bá wù wá bì kan. kì í ṣe lórí wípé ẹ lọ ronú sí ilé ìwòsàn mẹ́ta. lápá ọ̀dọ̀ tiẹ̀. lápá ọ̀dọ̀ tìyín ní òkè òkun àṣẹ nàìjíríà. àṣẹ ní nàìjíríà. inú mẹ́ta tẹ bá dẹ̀ ronú sí yẹn. nínú mẹ́ta tẹ bá wá ronú sí. a máa mú ìkọ̀ọ̀kan bẹ̀. ẹ̀yin bàbá ẹ lọ ronú sí ilé ẹjọ́ ilé ìwòsàn mẹ́ta tẹ́ ẹ mọ̀ ẹ̀yin ìyá ọlọ́mọ ìyàwó ṣáìdì ọ̀dọ̀ ti yín náà ẹ̀yin náà ẹ lọ ronú sí mẹ́ta míì àwa táwa jẹ́ ilé ẹjọ́ àwa náà ronú sí ẹyọkan ṣùgbọ́n inú mẹ́ta tọ̀dọ̀ yín a máa mọ ẹyọkọ̀ọ̀kan tó bá dá yín lójú àjọ máa conclude pé lọ́dọ̀ bàbá a jẹ́ pé a conclude pé àyẹ̀wò ilé ìwòsàn lẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ papọ̀ ọsibítù Ṣómólú ní Maryland ṣé Ṣómólú wà Maryland ní Amẹ́ríkà Ṣómólú àwọn ará Ṣómólú ló wà ń bẹ̀ àwọn tó wá láti Ṣómólú ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbé bẹ̀. so hospital Ṣómólú ó dá tẹ̀yìn tí ìyá ọlọ́mọ Bariga ní New Jersey láti máa ṣe dọ̀dọ̀ ti yín àwa táwa wá jẹ́ ilé ẹjọ́ o. àwa wá lè ṣe tiwa Nàìjíríà tó bá wù wá. òkè kúnbẹ̀ náà ni làwọn náà ti ṣe tiwọn náà. Ajégúnlẹ̀ lọ́nà tiẹ̀ ti máa ṣe Ajégúnlẹ̀ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi JFK. lókè òkun lókè òkun Ajégúnlẹ̀ lókè òkun bẹ́ẹ̀ ni àbí Ajégúnláì Ajégúnjẹran. gbogbo tí mo sọ yẹn mo kàn fi ṣe example ni kó lè bá yá àwọn èèyàn so wọ́n dẹ̀ ti conclude wípé báwọn bí ó ṣe máa jẹ́ nìyẹn. ok fọ́nrán yẹn tẹ́rí ọ̀rọ̀ yìí kò le rárá mọ́. ok tábà ní because tó bá jẹ́ pé bó ṣe yẹ ká lọ gẹ́gẹ́ bí wípé justice for Mohbad wọ́n ti da gbogbo ẹ̀rú. ó ti dàrú káàbọ̀ pààrọ̀ ó ti dàrú. ẹni pé ńlá sọ pé tíròyìn bá ti kan ọ̀rọ̀ náà a máa gbé wá. gbogbo eléyìí ló yẹ kó jẹyọ lábẹ́ justice for Mohbad tó bá jẹ́ wípé bàbá dúró lórí justice for Mohbad. gbogbo eléyìí ló máa jáde fúnra rẹ̀ kò nídìí pé à ń gbẹ́jọ́ kan lẹ̀ ìkan la fẹ́ gbé dání. àmọ́ ó ti rí bó ṣe yẹ kó bó ṣe fẹ́ kó rí ó ti rí bó ṣe fẹ́ kó rí. ọwọ́ ọ̀gangan tá a wá wà yìí ń sìn ń tó dáa ni kò ní sí fàmí fa ẹ̀ nígbà tí mo dẹ̀ rí fọ́nrán yẹn wọ́n béèrè lọ́wọ́ bàbá pé bàbá ṣé ìgbésẹ̀ yìí ṣó tẹ́ yín lọ́rùn mo dẹ̀ like statement yẹn. wọn ò tiẹ̀ níjọ́ yìí sí. ṣẹ́rí kódà bí ò tẹ́ wọn lọ́rùn. ṣe wá rí ṣe mọ̀ tí ò bá tẹ́ wọn lọ́rùn yẹ kó sọ. kò sí tán fẹ́ ṣe sí ilé ẹjọ́ ló sọ̀rọ̀. ilé ẹjọ́ ló sọ̀rọ̀ bọ́ tí wọ́n tẹ̀ sí gbóhùn pé kò tẹ́ mi lọ́rùn o. àwọn èèyàn dẹ̀ mọ̀ pé kìíní bọ́ tí wọ́n ló tẹ́ wọn lọ́rùn torí ẹjọ́ ọ̀la. tí àbádẹ́ ní parọ́ ẹ rí i pé ibi tí ilé ẹjọ́ sọ̀rọ̀ yẹn sí ibi tó dáa ni. ibi tó dáa ni. ká pé wọ́n lè tí ilé ẹjọ́ bá lè maintain ọ̀rọ̀ yẹn ìwọ lọ wá ọ̀nà mẹ́ta wá. lọ́wọ́ ọ̀nà mẹ́ta wá. lọ́dọ̀ tí a máa mẹ́yọ kan nínú mẹ́ta yẹn. bẹ́ẹ̀ni. wọn ní kílè lọ́wọ́ méjì wá ìwọ náà lọ́wọ́ mẹ́ta wá a máa mẹ́yọ kan nínú tọ̀dọ̀ títí ẹ̀ náà. bẹ́ẹ̀ni. ilé ẹjọ́ náà wá tún fi bòmíì sílẹ̀. so result mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ papọ̀. wọ́n dẹ̀ ní ojú wọn báyìí lọ́sẹ̀ máa ojú kálukú báyìí lọ́sẹ̀ máa mú gbogbo sample tó fẹ́ mú. kálukú máa ra ìrànjú ẹ̀ lẹ̀ báyìí. ok. pé sótẹ́ yín lọ́rùn níta múre ta fẹ́ fi lò lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta torí kò tún ní dọ̀la kẹ wá sọ wípé wọ́n yí kínní ó ní mo fi sọ wípé sẹ́rí ó dá kí ọmọ aláròjinlẹ̀ ìgbà tó fi béèrè lọ́wọ́ bàbá pé tó tẹ́ wọn lọ́rùn tó fi sọ pé tẹ́ wọn lọ́rùn sí lábẹ́ bó ti lè wù kó rí
kò ní sí pé bóyá ṣòjòrò fi yàn kankan mọ́ báyìí. kò ní síbẹ̀ àdè retí kójòrò ṣẹlẹ̀. mo dẹ̀ tún wá láìkí tí lọ́ọ̀yà wọn sọ lọ́ọ̀yà wọn ní káwọn èèyàn má rò bóyá àwọn làwọn máa sanwó. ok ta ló wá fẹ́ sanwó sílé ẹjọ́ ni. wọ́n ní bó ṣe máa fọ́ǹdẹ̀. ṣé ní pé pílẹ̀ kì í ṣe true bàbá ló máa fọ́ǹdì. ok pé bóyá ilé ẹjọ́ rò ni. ó dàbẹ̀. ok kò bá dà. torí àwọn èèyàn béèrè pé ṣe pé wọ́n tún máa ní káwọn èèyàn tún wá dáwó nǹkan bọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. irú Wùnmí sìn ọkàn tiẹ̀ náà máa balẹ̀. irú Wùnmí tó jẹ́ wípé bóyá ó ní ọkàn tiẹ̀ ò balẹ̀ pé bóyá wọ́n lè lọ yí kíní ìmọ̀ òun lọ́wọ́ ni ò ṣe ti jẹ́ kó jáde láti jọ ọjọ́ yìí láti yọ ọdún yìí ọkàn tiẹ̀ náà máa balẹ̀ wípé hospital tóun mọ̀ wípé ó ṣùọ̀ fóun lọ́ọ́ ti máa ṣe which bí mo ṣe ń wò mo ṣọ̀ pé kálukú náà máa ní representative tiẹ̀ tó máa tẹ̀lé kíní tó máa tẹ̀lé lọ sọ́hùn. kì í ṣe pé dandan wọn gbé ẹran sílùú èbó wọn á ti láṣojú lọ́hùn ta ni wọ́n mọ̀ lọ́hùn tó lè ṣojú tiẹ̀ ẹ̀yin náà ẹ̀yàn tẹ́yin náà bá mọ̀ tó lè ṣojú yín. so kálukú máa wà in a safe hand kò ní sí yánpọnyánrin gbogbo kíní yìí ti pẹ́ jù ńlẹ̀. so ìyẹn ṣáà ni àbọ̀ tí ilé ẹjọ́ lórí ti bàbá lórí ti bàbá. ẹ mọ̀ kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáńlá ayé gbogbo wa náà ni a rí fídíò yìí tí a sì ti gbọ́ oríṣiríṣi nǹkan nípa ọ̀rọ̀ tó ń lọ nípa ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ wípé òun tó fẹ́ ṣe DNA test fún ọmọ tí ọmọ òun fi lẹ̀ ṣe rí kinní yìí èmi rò wípé bàbá Mohbad ó kọ̀ tó ń fẹ́ máa fi abẹ́rẹ́ gún ojú egbò èkúté jiná ni torí wípé wọ́n ní ìbànújẹ́ lágbà ní kí májèsín tó ojú ìbílẹ̀ ọ̀run alákejì nígbà tí àwọn nǹkan yìí ti ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n sì ti ṣe oríṣiríṣi nǹkan lórí ọ̀rọ̀ ọmọ tí Mohbad fi lẹ̀ yìí èmi ò rò bí bóyá kí bàbá Mohbad tó máa gbá àwọn ìgbésẹ̀ tó ń gbé yìí láti tọ́ ipò tó fẹ́ ṣe DNA míì fún ọmọ ẹ̀ alákọ̀ọ́kọ́ náà àwọn èèyàn máa rí níbi pé tí ó fẹ́ máa fi òkú ọmọ tí ó fẹ́ máa fi pawó ni ẹ wá àwọn oríṣiríṣi nǹkan tó ṣe nígbà tọmọ náà kú lẹ́yìn ìgbà yẹn ló wọ stúdíò tó náà ń lọ kọ orin ẹ jọ̀ọ́ bàbá tó bá jẹ́ wípé ikú ọmọ bá kan lára kí ó máa lẹ́nu àti ilẹ̀ tọ́pọ̀ òun fẹ́ kọ orin ẹ jọ̀ọ́ ẹja kọ́kọ́ bójú wò bẹ́ẹ̀ náà àwọn èèyàn máa bójú wò kí bóyá ó fẹ́ máa fi nǹkan yìí ó fẹ́ máa fi pawó ni tàbí ó fẹ́ gbà nǹkan ọmọ ní díẹ̀ Mohbad wọ́n nídìí kí àwọn èèyàn pè wọ́n kí wọ́n kánsẹ̀lì wọn gbogbo nǹkan tí wọ́n sọ yìí tí wọ́n fẹ́ máa béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì gbé kí wọ́n fún wọn nígbà láì láti lọ ṣe DNA test ó yẹ kí wọ́n bá a lè gẹ́gẹ́ bí abiyamọ kò yẹ kó tó máa fi abẹ́rẹ́ gún ojú ìbọn tó ti jiná kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá àdó àti ẹ̀kọ́ máa gbà ní pé kí ọmọ tí Mohbad filẹ̀ kó dẹnu kó dẹ̀ dìgbà fún wọn kó dẹ̀ ṣòro lójú ẹ̀mí wọn gbogbo nǹkan tí Mohbad lè ṣe fún wọn kọ́mọ náà kó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó fà dípọ́ tó wá ń da wọn lábàá kiri wọn náà tún lọ sí hospital wọn náà tún lọ ń gba àwọn ìwé ọkọ̀ àwọn àṣẹ kan káwọn tún lọ ṣe àwọn DNA test láti gbàwo sígbàwo wẹ́ Ọlọ́run nìkan lọ́ba tí ó mọ́ tán tó dẹ̀ mọ́ gbogbo nǹkan tó yanyan ẹ̀dá kan gbìyànjú ni àmọ́ ẹbí mọ̀ wípé ibi tí ọ̀rọ̀ náà bá padà forí tọ́pọ́n sí àwọn náà yóò máa bá lápò ara wọn ẹ ṣé o.